ní báyìí ẹ̀yin olólùfẹ́ ìkànnì BBC News Yorùbá a ti dé ojúbọ Ọ̀ṣun ní ìlú Ìdó Ọ̀ṣun báyìí níbi tí Arúgbá yóò ti gbé igbá kalẹ̀ òun náà ni ètò tó kàn báyìí. Wọ́n ti gba igbá lórí Arúgbá báyìí láti gbé igbá náà sílẹ̀. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì BBC News Yorùbá a sọ fún yín lẹ́ẹ̀kan pé ìlú Ìdó Ọ̀ṣun la wà níbi tí wọ́n ti ṣe Ọ̀ṣun Olójúdó ti ìlú Ìdó Ọ̀ṣun. Ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni Adésínà Milani. Báwo lẹ ṣe jẹ́ ní ibi ọdún Ọ̀ṣun Olójúdó? Ọmọ ìyá Ọ̀ṣun ni mo jẹ́ tó jẹ́ àbúrò àwòrán. Jẹ́ kí lẹ lè sọ nípa Ọ̀ṣun Olójúdó? Olójúdó ó jẹ́ ọdún Ọ̀ṣun tó jẹ́ pé àwọn èèyàn máa ń wá, everybody máa ń bọ Ọ̀ṣun bíbí yìí. So ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yin náà ti rúgbárí, báwo ló ṣe rí? Wọ́n àṣàlàyé àti àkókò lẹ rú. Pàtí mo wà níbi 12 years ni mo bẹ̀rẹ̀ gbárù, tí mo rú bí i 5 years wọ́n gbé kalẹ̀. So ó ní kejì mi gbà. Jẹ́ kí la lè jẹ́ ọdún Ọ̀ṣun Olójúdó àti ọdún Ọ̀ṣun Òṣogbo, kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀? Kò sí ìyàtọ̀ kankan bẹ̀ torí wọ́n ń gbé gbáǹbẹ̀ àwa náà ń gbé gbá same thing ni. Kò sí ìyàtọ̀ kankan bẹ̀. Kábíyèsí náà ti Ọba Ọláyínká Olójúdó ti aláyémọ rẹ̀ ti Ìdó Ọ̀ṣun. Ẹgbọ́n ẹ máa rọ bí yóò lòdì sí ẹ̀ tí wọ́n bá rí sọ bí.
Camera!